Who is the lover? Allah. Who is Ar-Rahman? Allah. Who is Al-Mannan? La ilaha illallah, Muhammadur Rasulullah. Muhammad is the messenger, to Allah is our return. La ilaha illallah, Muhammadur Rasulullah. Muhammad is the messenger, to Allah is our return. La ilaha illallah, Muhammadur Rasulullah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد وعلى آله وصحبه وسلم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم آمين. àwa ìsọ̀rí lọ sọ́dọ̀ Ọlọ́run ọba olóore ọ̀fẹ́ ọba aládìpẹ̀lẹ́ ẹ̀san rere ìkẹ́ Ọlọ́run àánú Ọlọ́run kó máa bá òjíṣẹ́ ńlá Muhammad ìkẹ́ Ọlọ́run àtọ́lá rẹ̀ kó máa bá àwọn tó gba tòjíṣẹ́ ńlá gbọ́ ìkẹ́ Ọlọ́run àtọ́lá Ọlọ́run kó máa bá àwọn sàábí ànábì ìkẹ́ Ọlọ́run àtọ́lá Ọlọ́run kó máa bá gbogbo àwa tá à wo ètò yìí àtàwa tá à ń gbọ́ wa. a kí yín káàbọ̀ sórí ètò yìí ní alẹ́ òní níbi tí a ti máa ń jẹ́ kí gbogbo wa máa ti ń lọ nípa ẹ̀kọ́ ẹ̀sìn Islam. ibi tá a fẹ́ yà sí lónìí ibi tí ó jìnnà rárá ni. ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà láti máa gbọ́ pé ogun ṣẹlẹ̀ níbì kan ṣùgbọ́n tó súnmọ́ ogun ó ti fẹ́ ṣẹlẹ̀ lágbàáyé pẹ̀lú ìjà tí ń lọ láàrin ilẹ̀ Israeli pẹ̀lú ilẹ̀ Iran. àwọn èèyàn máa wá wádìí pé kí ló lè fa kórílẹ̀-èdè kan lọ gbógun ti orílẹ̀-èdè kejì. ìdí gbọ́dọ̀ wà fún. ìdí yẹn la fẹ́ ká mọ̀ lónìí gẹ́gẹ́ bí ẹni tó ṣe pé béèyàn bá ti ń kẹ́kọ̀ọ́ tó bá ti lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ wọn ràn án lọ́wọ́ láti lè mọ ohun tí ó ṣe. ká mọ̀ pé ẹ̀kọ́ la ní la fi dọ́lọ́hun mọ̀ àtúnwá ní ẹ̀kọ́ ìjìnlẹ̀ la fi mọ irú ẹ̀sìn tó yẹ ká ṣe. pété bá ní àwò látòrí ànábì Adam tí gbogbo wa ti jáde lára rẹ̀ ó sì fi dórí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. àwọn òjíṣẹ́ tọ́lọ́run rán níṣẹ́ nìyẹn 313 ló wà nínú rẹ́kọ̀dù láwọn tó wá jíṣẹ́ láyé. gbogbo wọn mùsùlùmí ni wọ́n ọ̀sẹ̀sìn míì. ànábì lọ́kàn dé gẹ́gẹ́ bí khatamin nabiyyin wa imamil mursalin gẹ́gẹ́ bí òjíṣẹ́ ẹgbẹ̀yìn. tó bẹ́ẹ̀ nìkan bá pèrè ẹ̀ ní òjíṣẹ́ Ọlọ́run irọ́ ní ń pa nǹkan ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ẹni tí ń gbé orúkọ ẹ̀sìn rẹ̀ jáde ni. àmọ́ ò lè pèrè ẹ̀ ní prophet torí pé ó receive revelation látọ̀dọ̀ Ọlọ́run. àwọn òjíṣẹ́ Ọlọ́run lọ́lọ́run fún ní revelation like anabi wa Ibrahim Ọlọ́run fún ní revelation anabi wa Musa àtàwọn anabi yòókù. látàrí bẹ́ẹ̀ adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run náà la fi máa sọ ká tó bẹ̀rẹ̀ ètò yìí pé adúpẹ́ fọ́lọ́run ọba tó fọ ẹsẹ̀ wa lé ọ̀nà yìí sáwa lè dá ọ̀nà yìí mà ní bí ìbáṣepọ̀ Ọlọ́run ó gúnrí wa síbi eléyìí adúpẹ́ ò tá àṣẹ̀ṣẹ̀ máa wọ́ náà mọ̀ kiri ká tó rí. lábẹ́ bẹ́ẹ̀ mo wá mú ọ̀kan nínú àwọn ọ̀jọ̀gbọ́n wa wá ẹni tó ṣe pé wọ́n gbé Nàìjíríà fọdún tó pọ̀ wọ́n tún wá gbé ẹ̀yìn òdì náà fọdún tó pọ̀. bàbá ń sọ̀rọ̀ orílẹ̀-èdè tí wọ́n ti lọ àmọ́ kàyọ́ pọ̀. so wọ́n á fẹ́ bi àwọn àlejò wa náà torí orúkọ wọn náà ni Professor Hamza Ishola Abdulrahim ọ̀gá àgbà pátápátá ni wọ́n ní Kwara State University ní Mọ̀lété. àwọn kan náà lọ́lọ́run yàn gẹ́gẹ́ bí chief imam fún university náà báyìí kí Ọlọ́run bá kó jẹ́ ká rí wọn lò pẹ́ kó sì ṣàlékún gbígbàdúrà fún wọn. Professor Hamza, assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullah. a fẹ́ ká ta àwọn èèyàn jí ká máa ń tó ṣẹlẹ̀ tí ìṣẹ̀lẹ̀ fi ń ṣẹlẹ̀ látàrí bí wọ́n bá máa ti ń ṣẹlẹ̀ wọ́n mọ̀ ibi tí wọ́n dojú àdúrà kọ. orílẹ̀-èdè Israel lárí tó lọ gbógun ká Iran mọ́lẹ̀. kí lèyí tó ṣẹlẹ̀ wọ́n ti bá Palestine wọ́n ti bá wọn jagun wọ́n bá Yemen jagun wọ́n jagun pẹ̀lú Lebanon. àwọn náà wọ́n lọ sígun lọ bá wọn táwọn òun fi ń dìfẹ́ǹdì ara wọn. ìyá àṣẹ kí ló lè farú nǹkan bá wọn.
A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Adúpẹ́ fún yín olóòtú. Ọ̀rọ̀ Israel lágbàáyé pàápàá jùlọ bí tí wọ́n wà yẹn tí ń jẹ́ Middle East. Ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tó gba agbára ni. Nítorí pé ó ya pàlàkà káàkiri. Ó ní ṣe pẹ̀lú ètò ọrọ̀ ajé, ó ní ṣe pẹ̀lú òṣèlú, ó ní ṣe pẹ̀lú ẹ̀sìn. So ìmọ̀ ń le lẹ́mìí àwọn èèyàn bí wọ́n ṣe máa ń gbọ́. Òun gan ló sì jẹ́ kí ó le fún gbogbo àwọn èèyàn gbogbo ayé láti tètè rí ojútùú sí wàhálà tí ń ṣẹlẹ̀ nínú ìlú. Now but kó tó wá di pàwọ́ abọ́ síbi pé Israeli lọ gbógun ti Iran. Kò ṣẹ̀ṣẹ̀ máa ṣe irú nǹkan tó jọba àwọn tí mi lọ gan mi gbé kò ṣẹ̀ṣẹ̀ máa ṣe irú nǹkan tó jọba ni. Ìgbà táwa ń sọ nísìnyí pé ó lọ àtáàkì Iran, àwọn tó wà ní Gaza, àwọn Arabs tó wà ní Gaza tó ti fẹ́ pàtó ńkọ́ kí la fẹ́ sọ pa àwọn eléyìí. àwọn Palestinians tí wọ́n sẹ́wọ̀n tí wọ́n rò wọ́n. So àwọn olè òun bẹ́ẹ̀ ńlẹ̀ kí ló ṣẹlẹ̀ ní pé ó yẹ ká kọ́kọ́ wádìí pé ibo ni wọ́n ti ń bọ̀ wá gan. níbo làwọn Israel ti ń bọ̀ wá tó fi débẹ̀ o. ara abo ni wọ́n ń bọ̀ sí nílẹ̀ wọn. lóòótọ́ àwọn Jews ń bẹ nílẹ̀ yẹn tó ṣe pé àwọn alábàkọ̀ kan later àwọn Lárúbáwá wọ́n padà wá pọ̀ ju àwọn Jews through history. ó ti yẹ. because àwọn Jews wọ́n ti kó ní gbogbo sáàdì ibẹ̀ yányá wọ́n ti lọ sí Europe káàkiri because àwọn gọ́ọ̀mẹ̀ntì tó ti wá tipẹ́tipẹ́ àwọn even before Christ gan oyè tí wọ́n ti lálàṣe wọn wọ́n ti tì wọ́n lọ sí Europe. 1947 now 1948 làwọn tọ́jú àwọn Jews náà wà ní Europe ni wọ́n ń kóra wọn jọ. Kí ni góòlù wọn, kí ni nǹkan tí wọ́n ń fẹ́ ni wípé àwọn fẹ́ lọ dá ìlú tàwọn lẹ̀ ní Palestine tí wọ́n jẹ́ State of Israel. Now àwọn Britain wọ́n dẹ̀ support wọn gbà náà pé àwọn support yìí láti wípé kẹ́ ẹ dá State of Israel lérè nílùú nítorí pé ẹ ní history tó súnmọ́ àárín ibẹ̀ wọn tó ti pẹ́. Ló jẹ́ kí wọ́n sọ gbàdá ìpẹ́rẹ́ kò burú o, ẹ jẹ́ kí àwọn Lárúbáwá kí wọ́n ní state tiwọn nínú ìlú kí àwọn Israeli náà kẹ́yìn náà dúró láyé wọn. but lọ́dọ̀ àwọn tọ́jọ́ mọ̀ọ́lú tí jẹ́ Palestine ẹ̀sán ti gbà tipẹ́tipẹ́ àwọn ti ronú ẹ sì gbẹ̀tọ́ wa yìí ẹ sì gbé fáwọn àlejò báyẹn náà. ara àwọn ọ̀gbá ibẹ̀ wọn ló láti kọ́kọ́ bẹ̀rẹ̀. ìgbà tíjà ṣẹlẹ̀ wọ́n pa ọ̀pọ̀lọpọ̀ àwọn Palestinians gan ọ̀pọ̀lọpọ̀ wọn kù ní Palestine wọ́n lọ sí àwọn ìlú lábàmì tó wà ní Egypt ní Morocco ní Jordan ní Lebanon ní gbogbo wọn lọ káàkiri báwọn òye. Now láti gbà yẹn ni Israel ti wá sọ̀rọ̀ ẹ̀ di pé ẹ̀gún níbi ẹsẹ̀ gbogbo rárá yẹnyẹn àwọn òyìnbó àwọn westerners ní interest ń bẹ wọ́n fẹ́ kó remain ń bẹ so lórí dàbí pé àti take decision tó le against Israel ó le pàápàá jùlọ tó wọ́n mọ̀ pé America wà lábẹ́ wọn so but wọ́n rí pé wàhálà yìí ti pọ̀ lójoojúmọ́ kí ló dé kí láàfin ṣe àwọn United Nations tó sì pé nǹkan tí ó fa tán fi dá United Nations sílẹ̀ gan in the first 1945 òun ni wípé lẹ́yìn second world war bóò láyé òsì ní máa jà mọ́ bóò láyé gbogbo ayé ṣùgbọ́n in peace kò yé wọ́n wá péjọpítọ̀ ibi àti ẹni peace gbogbo ayé nìsín ibi yìí peace ò tí wà ń bẹ̀ bóò láti rí peace anásìmọ́tọ̀ ẹ̀yìn bàbá yìí kí Jerusalem yìí tó tún lè máa padà máa dá wàhálà lẹ̀ kó wà ní abẹ́ international control. Now wọn àgbà báwọn àwọn ọdún tẹ̀lé ọdún ogun tẹ̀lé ogun àwọn Palestinians wọ́n wá di pé wọ́n ń fọ́ọ̀mù guerrilla war pé wọ́n ló wọn ní nǹkan ogun wọn ní ìlú wọn ní weapon wọn anything so ogun guerrilla ni wọ́n ń jà káàkiri ìfún irú Hamas yìí gan-an ní ìsìn náà àwọn dà Hamas
wọ́n ní gbogbo kankan wọ́n lẹ́nìfín wọ́n sà ń ṣagídí wípé ànígbà ilẹ̀ wa ní ànígbà kẹ́ wá lù wá má gbà ànígbà kẹ́ lù wá mọ́lẹ̀ kò lè ṣeé ṣe òye now but àwọn tọ́jú wà láyé tó jẹ́ mùsùlùmí nítorí Aqsa Mosque mọ́sálásí yẹn ń bà wọ́n nú jẹ́ àdí mọ́sálásí ìdí máa ti máa lọ sí ẹ̀sìn ẹ ti gbà máa wọn ọmọ ìyá wa lọ́wọ́ ẹ tún wá ń pa wọ́n bẹ̀ o ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ wà let be peaceful and so on eléwọ̀n kò ṣètò kẹsílẹ̀ pẹ̀lú ilé so anywhere tá a bá ti wá rí i pé a nation ó ní sympathy fún àwọn Arabs tó wà ní Israeli òun níṣẹ́ òun wọ́n kojú ìjà sí ni òun lọ fa tó fi di wípé wọ́n fi lọ́wọ́ àtàkì Iran tó pé Iran àwọn ni wọ́n sọpọ́tì Hezbollah ní Lebanon tí wọ́n rí nǹkan ogun díẹ̀díẹ̀ oye so wọ́n gbà pé Iran yìí alágbára sí lòun náà oye ní Middle East alágbára lòun náà so if Iran tó máa rí pé àwọn arígbé tí Iran tó bá pẹ́ tó bá pọ̀ táwọn bá filẹ̀ láì àtàkì bí ìpá àwọn fi ejò lórí òlésùn ni àwọn ẹlọ́ àtàkì rẹ̀ ntọ́fà tó fi àtàkì Ìránù. Now ibi tí ọ̀rọ̀ wa dé dúró yìí nìsín United Nations náà ni olùlàjà láàrin àwọn orílẹ̀-èdè tí ń bá ń jà gbogbo àwọn òfin tó yẹn ti gbé jáde ó fẹ́ tó 5 àbí 6 láwọn ọdún síra wọn ó dàbí ẹni pé Israel náà ló ń jẹ̀bi tí ó takú pé òun ọ̀sán nígbà kí lè rò pé yóò jẹ́ solution tí a fi ní àlàáfíà lágbàáyé tí ogun àgbáyé ẹlẹ́ẹ̀kẹta tí ò fi ní ṣẹlẹ̀ tọ́ torí àmàbẹ̀lọ́hùn àlàáfíà òní Islam ń wá níbikíbi àmàbẹ̀lọ́hùn náà àmàbẹ̀lọ́hùn ni kọ́lọ́hùn má jẹ́ kí ogun àgbáyé ẹlẹ́ẹ̀kẹta ṣẹlẹ̀ náà àmì o àmọ́ tí ó bá ṣẹlẹ̀ tó bá ṣe pé yóò bá ṣẹlẹ̀ èyí tó súnmọ́ jù nínú àgbéyẹ̀wò tèmi òun kò sí pé láti area rẹ̀ òun ẹ̀mí ti wá nítorí gbogbo resolutions tí àwọn United Nations ti ń tèkì ipe Israel ṣe báyìí Israel mọ́ ṣe báyìí kò séyìí tó tẹ̀lé ń bẹ̀. wọ́n sì rá Amẹ́ríkà báàkì wọn yí pé seriously ẹ má gbà seriously ẹ bá béèrè pé kí ni Amẹ́ríkà fi ń báàkì wọn tó tó bá wọn. tọ kí ló pa wọn pọ̀ pẹ̀lú ẹ bá sọ pé Israel ṣe é pé nínú nǹkan tí wọ́n fi pa Jews rẹpẹtẹ ní Europe náà tẹ́lẹ̀ náà about 6 million people of them were massacred. Oye ní Europe ọ̀fẹ́ orí wọn rárá. Inú nǹkan tó wá jẹ́ àwọn causes tí wọ́n fi pa àwọn tó bá wọn ni pé àwọn Jews aládàáwò ni wọn. ẹ mẹ́gbà kò dá kí wọ́n súnmọ́ àyàn nítorí pé ọ̀rọ̀ ẹlẹ́kọ̀ọ́nọ́mì yìí kò sí nǹkan tí wọ́n lè ṣe pẹ̀lú ẹ̀. Wọ́n sì máa ń pa rẹ̀. So ẹ̀kọ́nọ́mì òun náà lọ bá wọn dé Amẹ́ríkà. So ẹ̀kọ́nọ́mì òun náà ní kọ̀ǹtúrò politics Amẹ́ríkà. Kò yé. náà bẹ́ẹ̀ ti dọ̀rẹ́ nù. ọ̀rẹ́ nù ẹgbẹ́ tí ẹ bá tako Israel nísìn ọbẹ̀ ìpẹ́ fẹ́ tako ẹ̀kọ́nọ́mì Amẹ́ríkà ni of course Amẹ́ríkà ò ní gbà. No nation ló wá ń tako sovereignty Israel. Israel ló ń occupy territory tí ó belong sí wọn wọ́n sì tún jàjẹ̀ gbé lórí ẹ̀. gbogbo ayé wa ń sọ fún wọn ẹnu àwọn tó wájà àwọn alágbára ayé tó yẹ kó sọ pé ọ̀dà nígbà tí Iraq tó lọ occupy Kuwait oyin kí ló ṣẹlẹ̀ ṣé Amẹ́ríkà dìde ni. wọn ò ṣe nǹkan kan. no Amẹ́ríkà dìde. Amẹ́ríkà dìde ọlọ evacuate expel Iraq kò ní Kuwait tipátipá ó lé wọn kó mẹ́ tipátipá ni. ṣé Amẹ́ríkà lè ṣe similar thing irú nǹkan òun náà kọ́lọ̀ ṣe fún Israel pé gbogbo ayé sọ fún yín pé ẹ kò níbẹ̀ wọn. They will not do that wọn ní ṣe ló léyìí o because wọ́n rí Israel gẹ́gẹ́ bí ara wọn. aláì. wọ́n yẹ gẹ́gẹ́ bí ara wọn.
so wàhálà nù tí wọ́n á ṣe pé gbogbo ayé bá wá jókòó tó ń take resolutions pé kí á lè bá rí peace ń bí bó ṣe yẹ kí nǹkan wà ní kí kálukọ́ tẹ̀lé kẹ́nìkan wá kí wọ́n tẹ̀lé ìgbé àti wọn ṣẹṣẹ àti alábòsí báyìí ti wà gbogbo àwọn táàjọ ń pàdé pẹ̀lú alábòsí ká panupọ̀ ká bá alábòsí wí tàbí ká stop ẹ̀ lórí ìjà tí ń jà yìí. ẹnìkan lá lóhùn ní wọ́n máa tẹ̀lé lọ. so ẹ wá nítorí eléyìí láyọ̀ pé láti rí ojútùú sọ̀rọ̀ yìí ó le gan. Allahu Akbar. ó le gan. àfi kí kálukú fèsì reality ká fèsì pé òótọ́ ni o kí reality tó tẹ́gbọ́dọ̀ fèsì ni pé ká padà sí resolution alákọ̀ọ́kọ́. ok. èyí tí gbogbo wọn kọ́kọ́ papọ̀ ọ̀pọ̀ lé lórí alákọ̀ọ́kọ́ wípé kí Israeli ó ní ìlú tiẹ̀. ok. kí àwọn Palestinians ó ní ààyè tiwọn. kí wọ́n fi Jerusalem lẹ̀ lábẹ́ UN. ó ti yé. oye sọ́dọ̀ kò ní fìdí sí wàhálà. that's wọ́n á sì pé ìtọ́jú tó bá ń fẹ́ peace àmọ́ Israel nígbà Israel nígbà àwọn Hamas káwọn wọn máa àtáàkì láàrin inú ilé láàrin inú ilé Hamas yìí tiny group báyìí ni wọn tí ò lókè ogun kódà mo gbọ́ pé wọn ní weapon. wọn ní gángan àwọn kan sáà ń takú pé bọ́ọ̀bù ayé àpá wa ọ̀ pa wá ni àrẹ́dẹ̀ àti sacrifice láti kú nínú ìlú wa pàásì ìlú wa kọ́mọ yẹ pẹrẹ wa kọ́mọ sọ wá di ẹ̀yẹ ọ̀tán àwọn ilé wa ni ọ̀ dàbí ipe Israel ọlọ́ọ̀mú odó ọlọ́ọ̀mú odó etí ń pa kankan yín wọ́n gbàgbà bẹ́ẹ̀ ni ó sì láàrin ara wọn. so ó tún wá kò lóye léwu nísìnyí ó wá tún wá wo ìránù sọ̀sọ̀ yìí pé ìránù yìí táwọn bá filẹ̀ kọ́ máa bá iṣẹ́ tí ń bá lọ yìí ó lè padà wá. yọ haranta wọ́n tún lọ àtàkì òun náà. ẹni tẹ́lẹ̀ sọ fún ẹ pé kí wọ́n máa àtàkì ìránù mọ́ this US náà ni. bẹ́ẹ̀ni ẹ ṣe níbi tí ọ̀rọ̀ wa dé dúró nísìnyí àwa gẹ́gẹ́ bí mùsùlùmí àgbáyé àtàwọn ẹlẹ́sìn mi náà ti ń wò wá tó ṣe pé ìwé ẹ̀sìn nìkọ̀ọ̀kan wa ó ní ká dúró nídìí òdodo ni ká má sì yan ọmọnìkejì jẹ àwọn tá a jẹ́ mùsùlùmí àtàwọn tó ń jẹ́ lẹ́sìn kristi àwa la pọ̀ jù pàápàá jùlọ níbi tá a wà yìí a ṣe pawọ́pọ̀ ká múra ṣàdúrà lórí pé kọ́lọ̀ ń gbé àwọn orílẹ̀-èdè tí wọ́n bá yàn jẹ lékè kó sì fojú alábòsí gbolẹ̀. ká tó lè papọ̀ ọ̀rọ̀ gbọ́dọ̀ kọ́kọ́ yé wa náà. tọ́ ní irú èyí tá à ń sọ lálàyé yìí. ọ̀rọ̀ gbọ́dọ̀ kọ́kọ́ yé wa náà. náà ọ̀rọ̀ yé àwọn ọmọ àyà wa tó jẹ́ Christians lọ́pọ̀lọpọ̀ wọn ní Nàìjíríà nítorí bí wọ́n ṣe rí Israeli sí wọ́n rí gẹ́gẹ́ bíi pé kọ́dà. ilẹ̀ mímọ́ tàwọn nu. ilẹ̀ mímọ́ náà tó ń lè ilẹ̀ mímọ́ tí ó bá ní ọjọ́ gbèǹde ń bẹ. wọ́n rò pé bẹ́ẹ̀ láti pàdé. ibẹ̀ láti pàdé. ibẹ̀ kọ́ wọ́n gbà pé bẹ́ẹ̀ láti pàdé so ẹ bá sọ lọ́dọ̀ an average Christian ipe Israel yé gbogbo ẹ̀mí rẹ̀ ti touch. ìkẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ kàn wọ́n. bọ̀tí kẹ́kọ̀ọ́ wa ń fòdodo hàn wọ́n lọ́kìlẹ̀ wọ́n ń lọ fún pilgrimage níbẹ̀ kí ni wọ́n rí tí ń ṣẹlẹ̀ ní Jerusalem. ṣe bí large number àwọn tó wà ní Jerusalem Christian ọwọ́ 6%. àwọn tí wọ́n máa ń lọ àwọn mùsùlùmí lọ́pọ̀ ní Jerusalem. àwọn tí wọ́n máa ń lọ sí pilgrimage láti Nàìjíríà láti lọrin in particular. àwọn kan wá débẹ̀ ní ọkàn olùyè that's why by day ọba gbọ́ Allahu Akbar ẹgbọ́n ṣé mo lálẹ́ àgbẹ̀ òṣèṣù ṣé mo tún jí sí padà sí Ìlọrin ni. ṣé mo tún jí padà sí Ìlọrin nígbà. wọ́n pè èrò ni wọ́n ń pè yìí. ní Jerusalem because ó ti gbà pé ìlú Christian pátápátá ni. àwọn Júù sì gba Christianity o. bẹ́ẹ̀ni wọ́n bá wọn ṣẹ̀sìn. ilẹ̀ mímọ́ táwa mọ̀ lágbàáyé ilé Ọlọ́run ní Maka mọ́sálásí ànábì Mádínà àti mọ́sálásí wà ní Aksọ yìí. mọ́sítìlẹ̀ Aksọ ó wà ní Jerusalem tó ṣe pé a lè ṣe bá a bá ń ṣe ájì ń jọ̀hún ká má débẹ̀ ogun tí Israẹli gbé kó àwọn èèyàn ní ó jẹ́ ká lọ mọ́. àwa wà ní Markaz 1967. Allahu Akbar. tí wọ́n gba mosque. wọ́n gba Al-Aqsa mosque. ṣéwádà rahimahullah ọlọ́mọsá bá fún mi. wọ́n wá tẹ kíní flyer kan bí wà lọ́ báyìí. ta ha káàkiri gbogbo Èkó pátápátá yányán. kí náà sọ síbẹ̀ ni pé tọ́ wọ́n ti gba mọ́sálásí Al-Aqsa kó lọ́wọ́ mùsùlùmí báyìí o
látẹnu òní lọ kò ní sí ájì kùdùsù mọ́ ọ̀pọ̀ rí. bá a ti gbé káàkiri nù. just for people for àwọn èèyàn. iṣẹ́ táwọn àfáà yẹn ń gbà wọn nù. àwọn ọmọ nǹkan tó bẹ́ẹ̀ níjọ́ náà wọ́n ṣàgbélé wa lọ́wọ́ pé kò ní sáàjì kùdùsù mọ́ kò ní sáàjì kùdùsù mọ́ pé because wọn nílé máa lọ ọbẹ̀ mọ́ ó tó alábẹ́ àwọn ìlú mi so wàhálà yẹn ti ń bọ̀ wá tipẹ́tipẹ́ èyí tó lè mú wá kí wá kan ti tàlẹ́tẹ̀ alákọ̀ọ́kọ́ àbí kan fún àpẹẹrẹ seniors nílẹ̀ tí wọ́n tó ti mọ̀ sí ìjọba tí wọ́n tí Israel ní nìkan kan ṣe pẹ̀lú ẹ̀. èmi gbà pé Christianity ò ní gbà kábòsí máa ṣẹlẹ̀ kò yẹ bẹ́ẹ̀. àmọ́ irú enlightenment táwa ń ṣe táwọn ọmọ ìyá wa mùsùlùmí fi gbọ́ wáyé lórí pé kí ni ń fa wàhálà ó yẹ kó yí àwọn ọmọ ìyá wa ẹlẹ́sìn Kristi náà Ọlọ́run ó jẹ́ kí wọ́n lè máa gbódodo kalẹ̀ báyìí fún wọn kan fi máa ti jódodo bọ́ bá ti yé wọn tán àwa àtàwọn alájọ pawọ́ pọ̀ láti bálábòsí wí. ìjọ tí Hamasi tó àtàkì àwọn sílẹ̀ nínú Israel gan ṣé bí ọ̀gá ilé chọ́ọ̀chì kan bí yóò ní àwà pẹ̀lú yín o àwà pẹ̀lú àwọn ẹ̀mọ́dàkọ̀ olórí chọ́ọ̀chì náà pé àwà pẹ̀lú yín o a sì bá fàdúrà ràn yín lọ́wọ́ ipò Ọlọ́run jẹ́ kẹ́ borí àwọn kanáà ṣàbòsí nìsín táwọn àwọn náà ní ti ṣàbòsí nìsín. So in history and in record. So mo sọ pé ká tó di pàápàá ẹ dákun ẹ lọ gbàlàyé tí ń tẹlẹ yé kálọ gbọ́ yìí náà nítorí nìsín a bá ní even ẹnu etí Nàìjíríà sọ ohun wípé tó condemn Israel for attacking. ẹlẹ́sìn Kristi tí òye yọ tako Nàìjíríà pé ẹsẹ̀ ń gbè lẹ́yìn ẹnìkan nígbà wọn ò mọ background tí ń bọ̀. sentiment ni Allah sentiment máa ń fọyín lójú Allah kìí kẹ́yìn orú òótọ́ yóò fi cloud sense of judgment èèyàn ẹ̀yin ọmọ ìyá wa lọ́kùnrin àti lóbìnrin níbikíbi tẹ́ ẹ̀ ti ń gbọ́ wa ọ̀rọ̀ ohun tí ń ṣẹlẹ̀ lágbàáyé òní tí amẹ́nu kàn lónìí lórí ètò yìí tó jẹ́ ètò Islam àti pé tí Islam dúró fún ni pé àlàáfíà ní gbogbo àgbáyé àmọ́ ní tí wọ́n á wọnú rẹ́kọ́ọ̀dù pé àtáàkì ń ṣẹlẹ̀ sáwọn Arab nations káàkiri àgbáyé tó ti pé ọwọ́ Israel ní ti ń wá kí ni tó fà á la ṣe mú ọ̀jọ̀gbọ́n wá láti lè bá wa wò kí ló fà á tí nǹkan yẹn fi ń ṣẹlẹ̀ ó sì ṣàfihàn pé Israel ò ní orílẹ̀-èdè tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn tí wọ́n kó wá láti Europe náà wọ́n wá wọ́n ti establish ara wọn lórí ilẹ̀ àwọn Palestinian wọ́n establish ara wọn sí wọ́n tún wá ń gbalẹ̀ èyí ò ní wọ́n fi wá àkwáyà agbára ni wọ́n fi wá ń jìjà àbòsí ọ̀rọ̀ ẹ̀sìn ọkàn wa àmọ́rọ̀ ká máa takura wa àti mùsùlùmí àti christian kọ̀ọ̀kan wa àfẹ́rù èyí lórí ètò yìí èmi àti professor àti gbogbo àwọn tá a máa wá sórí program bí I believe nínú interfaith dialogue yẹn ni pé christian muslim ẹjẹ́ àjọ jòkó ká máa ṣàlàyé ẹ̀sìn fúnra ara wa ká máa ń tẹ̀yìn gbàgbọ́ kẹ́yìn náà máa ń táwa gbàgbọ́ a ní intention àti lè convert ẹnìkan síbi kejì àmọ́ tó bá ti pẹ́ látàrí pé wá rí ìwé ẹ̀sìn wa ẹ̀sìn gbọ́ yẹ ẹ fi wá sọ pé islam lẹ́sìn àbẹ́nìkan bá believe pé christianity ló wọ́n tẹ̀lé onírà àti lè máa ṣe lọ ní nàìjíríà yìí we want peace ní gbogbo àgbáyé à ń fẹ́ àlàáfíà tó náà kọ́ ẹ̀yẹ ọmọ ìyá wa mùsùlùmí ní tí ń ṣẹlẹ̀ lẹ́gbọ́ yìí Israel ní ń da orílẹ̀-èdè àgbáyé rú kọ́lọ́nkọ́ba àbò wọn ní sùúrù àwa fi ọ̀rọ̀ yìí lé yín lọ́wọ́ gẹ́gẹ́ bí mùsùlùmí ẹ máa ṣe àdúrà pé kí world peace kọ́mọ́ wà threatened again àfẹ́ third world war first world war ò sójú wa second world war kò sójú wa àgbọ̀ nínú ìtàn the third one ọlọ́run má jẹ́ ó wáyé kọ́lọ́run bá a fi àlàáfíà sí orílẹ̀-èdè nàìjíríà àti gbogbo àgbáyé lápapọ̀ professor a gbọ́dọ̀ dúpẹ́ púpọ̀ fún yín torí ẹ̀yin lẹ bá wa tàn mọ́lẹ̀ sí ti ń ṣẹlẹ̀ ni wọ́n fi mọ̀ pé mùsùlùmí ọ̀jàjà àbòsí o wọ́n ń dèfẹ́ǹdì ara wọn ni ọlọ́run ọba mú orílẹ̀-èdè nàìjíríà àti gbogbo àgbáyé dúró pẹ̀lú àlàáfíà ọlá subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin amin. Allahu akbar, Allahu akbar, Allahu akbar, Allahu akbar. All praise is due to the one and only. He is the master.
of all creation. All praise is due to the one and only. He is the master of all creation.